ESABOD olórí burúkú àgbàlagbà ó tún ti ṣòfò débí ó ti ṣòfò débí mo mọ̀ pé pay video ní fídíò yìí mo mọ̀ ó ti gbowó òun náà ló ṣe ń sọ̀rọ̀ ló ṣe ń múrọ́lẹ̀ bó ṣe wù ẹ́ ọlọ́run ló mọ bírú yìí ṣe máa lo kékeré yín o ọlọ́run ló mọ bẹ́ẹ̀ ṣe máa. olórí burúkú àgbàlagbà èmi kọ́ mo sọ òṣèrékùnrin yìí ló sọ látòrí wípé màmá ESABOD lọ dá sí ọ̀rọ̀ tó wà lẹ́ẹ̀rin ITELE KEMITY àti Austin Emmanuel níbi tí ó ti fẹnu wa rọ́ọ̀fù ní màmá ìdí náà ni òṣèrékùnrin yìí ò fi jáde wá fún ESABOD ẹ̀yìn yẹn wá ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí. a lo kékeré yìí àgbà yín tẹ̀ dà yìí náà tẹ́ ń dà lọ yìí ọlọ́run tó dalẹ̀ torí wípé ẹ mọ̀ wípé ń tọ́n bá mọ̀ náà máa ń parọ́ mọ́ ẹ ń tọ́n bá mọ̀ náà máa ń parọ́ mọ́ wọ́n ń parọ́ mọ́ celebrity kò lọ báwo lè fẹ́ lọ òun parọ́ mọ́ odidi Austin Emmanuel ṣé wọ́n ló bímọ mẹ́rin fún òun parọ́ mọ́ odidi Austin Emmanuel kátẹ̀ tí wọ́n á wí o tí wọ́n á ná sí lára ITELE Austin lára ITELE ìyá ESABOD kí lọ́lọ́run ṣe fún Austin kí lọ́lọ́run ṣe fún tẹ̀lẹ̀ tọ́lọ́run ò ṣe fún Austin ITELE ní star Austin ní star ITELE ń fò lókè Austin fò lókè ITELE ń ya fíìmù Austin ya fíìmù tí fíìmù ẹnìkan bá trend lẹ́nìí ìgbà kan jagunjagun ló trend tí fíìmù ẹnìkan bá trend lẹ́nìí fíìmù ẹlòmíì máa trend lọ́la ITELE ní YouTube Austin ní YouTube ó wá ní ó ń la rẹ̀ kí ni Austin fẹ́ fi la rẹ̀ kò sí ohun tí ITELE dànù ayé tọ́sí ò tí dà ITELE ra mọ́tò Austin. ìyá ESABOD ìwọ sọ wípé Austin tọrọ owó lọ́wọ́ ITELE ìyá ESABOD ṣe yá wèrè sára ni àbí kí ni tẹ máa mú yẹn ti ń dọpọlọ yín rú Austin tọrọ owó lọ́wọ́ ITELE ẹ tó bá ti tọrọ owó kó máa fún un tó máa mú Austin tó máa fi tọrọ owó lọ́wọ́ ITELE àwọn tó ní ọjọ́ ìní òníjó ṣẹlẹ̀ mọ̀rọ́fà ìwọ gangan fúnra ìyá ESABOD ṣolówó tọ́sìn ìwọ fúnra ẹ mo fẹ́ challenge ẹ ìyá ESABOD paste dọ́là àkáǹtì ẹ paste pound àkáǹtì ẹ kọ́sì náà paste dọ́là àkáǹtì ẹ kọ́ paste náírà àkáǹtì kọ́ paste pound àkáǹtì kó wá wò kó lè mọ̀ kọ́sì kan lówó jù wọ́ fúnra ẹ lọ ìyá ESABOD ní real life ò lówó tọ́sìn àwọn ibìkan àtàn tí máa ń bá celebrity ò ní Boston bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn National Union wọ́n fẹ́ rọ́ọ̀sìn Austin ò lọ ni ọ̀dọ̀ àwọn politics wọ́n fẹ́ rọ́ọ̀sìn Austin ò lọ ni wá sọ̀rọ̀ Austin ohun tó máa mú Austin àbí tó máa mú kankan tọrọ owó náà àwọn méjèèjì ọlọ́run onídán rí ó wá ní wọ́n máa tọrọ owó fún ọmọ ẹ àti wọgbẹ̀yìn ayé ẹni ohun tó máa ṣẹlẹ̀ sí ẹ bẹ́ẹ̀ ló ṣe sọ sọmọ ọlọ́mọ tó máa ṣẹlẹ̀ sí ẹ tó máa ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ ọlọ́run oníjọ́ tọrọ owó fọ́sìn gbẹ̀yìn ayé wọn ìwọ náà máa tọrọ owó fún gbẹ̀yìn ayé ẹ níbi tó wà yẹn wọn tún wá ní rówó gbé wá sí Nàìjíríà wọn á tún sún ẹ níbi tó wà yẹn olórí burúkú aṣòṣì máa mú àgbàlagbà tẹ́ ẹ bá mọ sítórì ẹ béèrè ẹ ní máa sọ ohun tí ó kàn Aisha orí pé mi ń dá sọ̀rọ̀ ẹ ẹ̀rín lọ̀rọ̀ ẹ gbà torí pé wọ́n gangan fúnra ẹ cruise ló ń káàṣì cruise ni ó ti yẹ ó dẹ̀ ti lọ dáfá ibi tó ti lọ dáfá wọ́n ti sọ fún ẹ pé jẹ́ kó Austin Emmanuel kó máa wà ní orúkọ ẹ if not Austin ò rí ẹ òun ní kán bẹ̀ẹ̀bẹ̀ kó fi ẹ́ lọ́rùn lẹ̀
ẹni tí ò rí ẹ tí ò tiẹ̀ mọ̀ bóyá ó exist kán bẹ̀ẹ̀bẹ̀ kó fi ẹ́ lọ́rùn lẹ̀ àbí kán bẹ̀ wọ kó fọ́ọ̀sì lọ́rùn lẹ̀ má wọ̀rí ó fẹ́ ṣé bó fẹ́ evidence ó fẹ́ evidence ibi tọ́sí ti fokó sí ẹ lára ó máa rí máa wọ̀ kó sí ń tìrú wa ó ní tó bá yẹ kó ti pè mí láti jẹ́ ìní máa ti fún ẹ lẹ́fídẹ́ǹsì mo ọ̀dọ̀ ẹ̀kọ́ ni mò ń bọ̀ kẹ́mi tí àbúrò mi dáadáa má wọrí mi ò fi ẹ́ lẹ̀ mo wà pẹ̀lú ẹ 100 àwọn tẹ lọ sanwó fún àwọn ni mo kọ́kọ́ clear ṣoré mi àti ẹ lórí mídíà yìí a máa drag ara wa ó mọ bí jẹnẹrétọ̀ tiger má ṣe máa ń fà máa drag ẹ máa fà ẹ já ṣòro náà fẹ́ gbọ́ ni àwa náà ní gbà gbogbo iṣẹ́ tó ń ṣe lábẹ́lẹ̀ gbogbo ẹ̀ la tún gbọ́ là ń rí ọlọ́run ó máa jù yín lọ àdàbí tábàrà burú sí yín àdàbí tábàrà burú sí yín lọ́jọ́ kan gbogbo ohun tẹ́ ń ṣe gbogbo aburú tẹ́ ń dáná lẹ́yìn ni ò ní jẹ́ tiyín